ọ̀kan nínú àwọn sọ́jà ní ìpínlẹ̀ Ògùn ó yìnbọn para rẹ̀. Àwọn akẹgbẹ́ rẹ̀ ní àìrí owó àjẹmọ́nú gbà àti àwọn ẹ̀tọ́ míì ló ṣokùnfà bó ṣe gba ẹ̀mí ara rẹ̀. Sọ́jà kan tí wọ́n pe orúkọ rẹ̀ ní Bóyì Thank God ní ìròyìn sọ wípé ó yìnbọn pa ara rẹ̀ lọ́jọ́ Ajé tó rí kọjá, ìyẹn ní ọ̀sẹ̀ yìí ní ìlú Abeokuta. Èyí ló wáyé lẹ́yìn ẹ̀sùn kan tí wọ́n ló fi kan iléeṣẹ́ ológun wípé wọn kò tọ́jú àwọn sọ́jà àti pé àwọn ìwà àjẹbánu àti àwọn ẹ̀tàn ó ti pọ̀jù ní ìdí iṣẹ́ ọ̀hún. Bárẹ́kè ológun 81 Division ló ti ń ṣiṣẹ́ ní Alámàlà ní ìlú Abẹ́òkúta ní olóògbé Thank God ló ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ológun. Ó darapọ̀ máwọn ológun tí wọ́n yan fanda ní ọjọ́ tí wọ́n ń ṣàyájọ́ àwọn tó ṣubú lójú ìjà, ìyẹn lọ́jọ́ Ajé ọjọ́ 15 oṣù kínní ọdún 2024 tó rí kọjá yìí. Àwọn ọ̀rẹ́ Thank God sọ fáwọn akọ̀ròyìn wípé àìrówó gidi gbà lẹ́nu iṣẹ́ ọ̀hún àti oríṣiríṣi ọ̀kan-ò-jọ̀kan àjẹmọ́nú pẹ̀lú ìwà tí kò dára tó wà nídìí iṣẹ́ sọ́jà òun ló ṣokùnfà tó sì fi gba ẹ̀mí ara rẹ̀. Wọ́n ló ti máa ń sọ wípé òun yóò fi iṣẹ́ yìí sílẹ̀ láti ọjọ́ tó ti pẹ́ nítorí wípé kò sí ìwúrí tó nídìí iṣẹ́ ọ̀hún àti ìwà ẹ̀tàn ó ti pọ̀jù ní ìdí iṣẹ́ sọ́jà. Orí ni Thank God ló ti yin ìbọn fún ara rẹ̀. Wọ́n ní lẹ́yìn ọ̀sọ́kà tó gbé ìbọn fún ara rẹ̀ lórí ló sì ṣubú lulẹ̀ nínú àgbàrá ẹ̀jẹ̀ ló kú sí. Nǹkan tí iléeṣẹ́ ológun sọ rèé nípa ìṣẹ̀lẹ̀ yìí. Adelé agbẹnusọ àwọn sọ́jà ní ìpínlẹ̀ Ògùn Lieutenant Colonel Ọlábísí Ayẹni ó ṣàlàyé nínú àtẹ̀jáde rẹ̀ tó fi síta lọ́jọ́rú wípé ìsọkúsọ gbáà làwọn ènìyàn ń sọ ní ìgboro ayé wípé sọ́jà náà ó yìnbọn pa ara rẹ̀ látàrí àìrí owó gidi gbà. Ayẹni sọ báyìí wípé sọ́jà tó dolóògbé yìí ó wà lára àwọn tí a yàn síbi tí wọ́n ó lọ yan fanda níbi àwọn tó ṣubú lójú ìjà kó sì tó di wípé wọ́n lọ ní oníkálukú ti gba ẹ̀tọ́ wọn tí a ti ṣètò gidi fún wọn. Ìwádìí fi yé wa pé ìjáfara àti àìlákàsí tó òun ló ṣe okùnfà bí ìbọn ṣe yìn mọ́ ọ lọ́wọ́ tí ìbọn yìí sì bá a lórí. Àwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n gbúròó ìbọn, wọ́n sáré lọ síbẹ̀ ṣùgbọ́n inú àgbàrá ẹ̀jẹ̀ ni wọ́n bá olóògbé yìí pẹ̀lú ojú ọgbẹ́ ìbọn ní orí rẹ̀. Ọ̀gá sọ́jà náà tẹ̀síwájú pé Thank God ṣe ikú pa ara rẹ̀ látàrí wípé kò ní àkàsí àti wípé kò jáfáfá tó lẹ́nu iṣẹ́ ló ṣe eléyìí. Ó burú jáì pẹ̀lú ìwà tó wù yìí tó sì tàbùkù iléeṣẹ́ ológun. Eléyìí ni àwọn kan fi ń tàbùkù iléeṣẹ́ ológun wípé àwọn ò sanwó tó fún un. Ìwádìí sì ń tẹ̀síwájú gẹ́gẹ́ bí ọ̀gá Ayẹni ṣe sọ. Bẹ́ẹ̀ ni ikú sọ́jà yìí ó ti jẹ́ nǹkan tó burú jù fún iléeṣẹ́ ọmọ ológun. Àwọn ènìyàn sì ti bẹ̀rẹ̀ sí ní tàbùkù iléeṣẹ́ ológun ṣùgbọ́n wọ́n ti gbé òkú sọ́jà náà lọ sí mọ́ṣúárì tó wà ní ìlú Abẹ́òkúta. Ẹ jọ̀ọ́ ẹ bá subscribe, tẹ̀mí dá iná rárá, ẹ bá subscribe.